A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ológun, ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn gba ìlúmọ̀ọ́ká Eagle Square lánàá ní ìlú Àbújá níbi tí wọ́n fẹ́ lò fún ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára End Bad Governance tí yóò wáyé ní Àbújá àti káàkiri ìlú ńláńlá lọ́la Ọjọ́bọ̀. Akọ̀ròyìn ní Eagle Square ṣe òǹkà òṣìṣẹ́ aláàbò tí ó lé ní 300. Bákan náà ni wọ́n ṣe òǹkà ọkọ̀ ológun 26, ọkọ̀ ìpàráàrọ̀ ọlọ́pàá 12 àti ọkọ̀ Black Maria tí wọ́n wà kalẹ̀ sí agbègbè. Àwọn ẹ̀ṣọ́ gba gbogbo agbègbè bí ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun àti àwọn olùṣètò ìfẹ̀hónúhàn ṣe ní èdè-àìyedè lórí àgbékalẹ̀ ètò. Níbi ìpàdé tí ó wáyé lánàá láàrin àwọn méjèèjì ni agbẹnusọ ẹgbẹ́ Ẹ̀bùnolú Adégbòrúwà ti kọ̀ láti gba ìfẹ̀hónúhàn alábẹ́nú. Níbi ìpàdé yìí láti rí agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àgbà amòfin Fẹ́mi Fálànà pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ Take It Back Movement àti ẹgbẹ́ ará ìlú Civil Society. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé, Adégbòrúwà ní àwọn jọ fi ẹnu kò wípé ọmọ orílẹ̀-èdè ní ẹ̀tọ́ sí ìfẹ̀hónúhàn, ọlọ́pàá kò sì lè ṣe ohun tí yóò ba ẹ̀tọ́ ará ìlú. Bákan náà ni wọ́n jọ fi ẹnu kò wípé ọlọ́pàá ní ojúṣe láti dáàbò bo ìlú ní gbogbo ìgbà tí wọ́n bá ń ṣe ìfẹ̀hónúhàn, ṣùgbọ́n èyí tí wọn kò fi ẹnu kò lé lórí ni ìfẹ̀hónúhàn alábẹ́nú wípé kí àwọn ṣe é ní ibi bòńkẹ́lẹ́. Ó ní àwọn yarí wípé àwọn kò fẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn kò ní agbára fún ìdáàbòbò gbogbo ìlú tí ìfẹ̀hónúhàn ti fẹ́ wáyé. Èyí tí wá fẹ́ jẹ́ ìdíwọ́ fún àwọn ẹgbẹ́ yìí ni wípé Ilé-ẹjọ́ Gíga Ìpínlẹ̀ Èkó ti fún àwọn olùfẹ̀hónúhàn ní gbèdéke sí àwọn agbègbè kọ̀ọ̀kan láàrin ìpínlẹ̀. Lánàá ni adájọ́ Emmanuel Ogundare pa àṣẹ wípé Gani Fáwẹ́hìnmí Freedom Park ní Ọjọ́ta àti Peace Park ní Kétu nìkan ni wọ́n ti lè ṣe ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Èkó. Àṣẹ yìí wáyé lẹ́yìn tí agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ Èkó àti kọmíṣánná fún ẹ̀ka ìdájọ́ àgbà amòfin Lawal Pedro pe ẹ̀sùn preemptive ex parte. Pedro pe ẹ̀sùn yìí láti rí i dájú wípé ààbò wà fún ará ìlú kí wọ́n lè dènà ìfẹ̀míṣòfò àti ìpàdánù dúkìá nígbà ìfẹ̀hónúhàn. Lẹ́yìn èyí ni adájọ́ wá pàṣẹ kí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó pèsè ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n tún ṣe àmójútó ọkọ̀ ìrìnnà ní àwọn agbègbè tí wọ́n ti yà kalẹ̀ fún ìfẹ̀hónúhàn kí ààbò tó péye lè wà fún àwọn olùfẹ̀hónúhàn àti ará ìlú lápapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àgbà òṣèré àti òǹkọrin ilẹ̀ Nàìjíríà Onyeka Onwenu ti di olóògbé lẹ́ni ọdún 72 72 years. Onwenu ni a gbọ́ wípé ó di olóògbé lálẹ́ àná ní ilé ìwòsàn Reddington, ìpínlẹ̀ Èkó lẹ́yìn tí ó ṣubú lulẹ̀ níbi ayẹyẹ ọjọ́ ìbí ìyáàfin Stella Okoli. Ìròyìn jábọ̀ wípé ẹni ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Onítọ̀hún ṣàlàyé wípé ó ṣeni láàánú wípé lẹ́yìn tí Onyeka Onwenu ṣe eré tán níbi ayẹyẹ ọjọ́ ìbí ni ó ṣubú lulẹ̀. Wọ́n gbé e dìgbàdìgbà re ilé ìwòsàn Reddington ṣùgbọ́n kò rúlà. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, ẹbí rẹ̀ kò tíì fi ìkéde síta lórí ikú rẹ̀. Lára àwọn orin Onwenu láti rí In the Morning Light àti Dancing in the Sun. Bákan náà ni ó bá wọn kópa nínú eré sinimá bíi Half of a Yellow Sun, Lion's Heart àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ nípasẹ̀ Nigeria Customs Service (NCS) ti fagilé owó ìrìnnà fún àwọn ọjà tí wọ́n ń kó wọlé láti òkè òkun bíi ìrẹsì, fúláwà, wheat àti àwọn oúnjẹ tí ó ṣe kókó láti fi ṣe àdínkù sí owó oúnjẹ tó gbówó lórí lórílẹ̀-èdè tí ó ń fa ebi fún ará ìlú. Comptroller General (CG) fún NCS Adéwálé Adéníyì ni ó ṣe àfihàn yìí lánàá. Ó ní ìjọba ní ojúṣe láti mú àdínkù bá ìyàn lórílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí Adéníyì ṣe ṣàlàyé, ọ̀wọ́ngógó lágbàáyé náà ní ipa lára orílẹ̀-èdè Nàìjíríà. Ìdí nìyí tí ìjọba ṣe nípasẹ̀ NCS yanjú ìṣòro yìí tí wọ́n fi fagilé owó orí àti owó ìrìnnà lórí àwọn oúnjẹ tí ó ṣe kókó jùlọ kí ó lè ṣeé rà fún ará ìlú.
Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọba àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ondo Ọwá ti Ìdànrè Ọba Frederick Arólóyè ti darapọ̀ mọ́ àwọn babańlá rẹ̀. Ọba Arólóyè di olóògbé lánàá lẹ́ni ọdún 82 102 years. Ọdún 42 ni ó fi jẹ ọba lẹ́yìn tí ó gun orí àpèrè ní ọdún 1976. Lisa ilẹ̀ Ìdànrè àti Prime Minister fún Ìdànrè Olóyè àgbà Christopher Olúwọlé Akíndòlérè ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní ìgbésẹ̀ tí ó kàn ti ń lọ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Mínísítà àná fún ètò ẹ̀kọ́ Obi Ezekwesili ti ké sí ìjọba àpapọ̀ kí wọ́n yéé ṣẹ̀rùba ọmọ orílẹ̀-èdè síwájú ìfẹ̀hónúhàn tí yóò wáyé lọ́la. Ezekwesili ní ìfẹ̀hónúhàn yìí jẹ́ ọ̀nà òfin fún ọmọ orílẹ̀-èdè láti fi ìbínú wọn hàn lórí ìṣòro wọn. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni mínísítà àná yìí ti kéde èròǹgbà rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń gbèrò ìfẹ̀hónúhàn. Ezekwesili ṣàlàyé wípé ìròyìn ìjayà tí ìjọba ń polongo rẹ̀ káàkiri orílẹ̀-èdè wáyé látàrí wípé ará ìlú ti pinnu láti fòpin sí ìjọba tí kò dára bí wọ́n ti ṣetán àti pariwo síta wípé kí wọ́n jọ̀wọ́ fi òpin sí ìjọba tí kò dára. Obìnrin yìí ní ohun tí ará ìlú ń béèrè fún ni ìjọba gidi, wọ́n sì rí èyí gẹ́gẹ́ bí àǹfààní. Ẹ wá ń ṣẹ̀rùbà wọ́n, èyí kò bójúmu rárá. Ó ní agbára ìlú ni agbára àwọn tí ó wà nídìí agbára. The power of the people is indeed greater than the people in power. Ó ní kò sí ẹ̀rí mìíràn mọ́. Ìgbésẹ̀ yìí jẹ́ ìgbésẹ̀ láti sọ fún àwọn adarí wípé ó ti tó gẹ́ẹ́, enough is enough. Èyí ń wáyé bí alága gbogboògbò àná fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ọmọọba Uche Secondus ti ń pè fún ìfẹ̀hónúhàn oníwọ́ọ́rọ́wọ́ bí ó ti rán ààrẹ Bọ́lá Tinubu létí wípé ṣebí òun náà ti jẹ àǹfààní ìfẹ̀hónúhàn rí. Secondus rántí bí Tinubu ṣe darí ìfẹ̀hónúhàn tako ìjọba ìgbà náà, bí ó ti tẹnumọ́ ìdí láti gba orílẹ̀-èdè kalẹ̀ lọ́wọ́ ìparun tí ó ń kojú ọrọ̀ ajé àti ìṣòro ààbò tí ìjọba tí kò dára dá sílẹ̀. Adarí PDP àná sọ nínú àtẹ̀jáde àná wípé ìṣòro orílẹ̀-èdè túbọ̀ peléke sí i nítorí ará ìlú kọ̀ láti wọ́de ìjọba ní gbogbo ẹ̀ka. Ó ní àwọn olóṣèlú tí ó wà ní ipò agbára a máa fi ọ̀rọ̀ ẹ̀sìn àti ẹ̀yà yí ọkàn àwọn tí ó fẹ́ ṣe ìfẹ̀hónúhàn padà tàbí kí wọ́n fi gbà wọ́n ní ìyànjú bí wọ́n bá wà ní ẹgbẹ́ alátakò. Secondus ní kí ẹnikẹ́ni má yí àwọn tí ó fẹ́ ṣe ìfẹ̀hónúhàn lọ́kàn padà nítorí èyí jẹ́ ọ̀nà kan ṣoṣo tí orílẹ̀-èdè fi lè sọjí fún àǹfààní ará ìlú. Bí ó ti fa ẹsẹ̀ kan yọ nínú Bíbélì tí ó sọ wípé ìwọ yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ ọ́ di òmìnira. Fún ìdí èyí, àsìkò ti tó láti sọ òtítọ́ ọ̀rọ̀ sí agbára, kí a jí àwọn tí ó ti sùn lọ nínú ẹ̀mí, kí a lè jọ sowọ́pọ̀ gbé orílẹ̀-èdè lárugẹ. Ó wá rọ gbogbo àwọn olùfẹ̀hónúhàn kí wọ́n má jẹ́ kí ìdàrúdàpọ̀ wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ ní ilẹ̀ United States Kamala Harris ti ṣe ìkọlù sí akẹgbẹ́ rẹ̀ láti ẹgbẹ́ òṣèlú Republican Donald Trump wípé kí ó wá ko òun lójú níbi ìdíje ọ̀rọ̀ dìbéètì tí yóò wáyé ní White House. Ìrìnàjò igbákejì ààrẹ lọ Atlanta, Georgia wáyé lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú Democrat lọ gba agbára sí i lẹ́yìn ìrẹ̀wẹ̀sì tí ó wáyé lábẹ́ ààrẹ Joe Biden kí ó tó wá jọ̀wọ́ ìdíje rẹ̀ fún ìdìbò ọdún 2024. Níbi àgbékalẹ̀ ọ̀rọ̀ ológun ìṣẹ́jú sí bí ẹgbẹ̀rún 10 ènìyàn alátìlẹyìn ní Harris ti ṣèlérí wípé àwọn kò ní padà sí òfin tí ó ti forí ṣánpọ́n tí Trump gbé kalẹ̀. Agbára ti wà lọ́wọ́ wa, ìjà wà níwájú wa, a sì gbọ́dọ̀ dojúkọ eré ìje yìí. Ó ní iṣẹ́ ti bẹ̀rẹ̀. Trump náà ti ń gbọ́ fìrífìrí, ṣùgbọ́n Trump ní òun kò lẹ́jọ́ bá Harris rò, òun kò ráyè ìdíje ọ̀rọ̀. Bí Harris ṣe dá a lóhùn wípé kí ó tú èrò rẹ̀ pa kí ó wá ko òun lójú níbi ìdíje ọ̀rọ̀, bí ó bá ní nǹkan sọ kí ó wá sọ ọ́ ní ojúkorojú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
ọkùnrin bíi obìnrin Idris Okuneye tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky yóò gba òmìnira ní ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2024 kúrò ní ọgbà ẹ̀wọ̀n àtúnṣe Kirikiri lẹ́yìn tí ó lo oṣù 6 nínú àtìmọ́lé lórí ẹ̀sùn ìtàbùkù sí owó náírà. Òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n ni ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ bí agbẹjọ́rò Bobrisky Ayọ̀ Olúmọ̀fin náà ṣe fìdí ẹ̀ múlẹ̀ lánàá. Níbi ìfarahàn ní ilé-ẹjọ́ ni Olúmọ̀fin ti sọ wípé àsìkò ti tó fún oníbàárà rẹ̀ láti gba òmìnira. Ó ní ó ṣeéṣe kí òun má fi ojú hàn ní ọjọ́ náà nítorí iṣẹ́ wà fún òun ní ibòmíràn, pàápàá jùlọ òun kì í ṣe ojúlówó agbẹjọ́rò rẹ̀. Ọjọ́ 12 oṣù kẹrin ni adájọ́ Abímbọ́lá Awógbọ́rọ̀ rán Bobrisky lọ ẹ̀wọ̀n oṣù 6 láì fún un ní àǹfààní owó ìtanràn. Bí ó tilẹ̀ jẹ́ wípé Bobrisky pe ẹjọ́ kòtẹ́milọ́rùn, ṣùgbọ́n kò sí àpẹẹrẹ wípé ìgbẹ́jọ́ rẹ̀ yóò wáyé kí oṣù rẹ̀ tó pé ní ọgbà ẹ̀wọ̀n àtúnṣe. Ọjọ́ 5 oṣù kẹrin ni àjọ EFCC fi ẹ̀sùn oníkókó 4 tí ó dá lórí ìtàbùkù sí owó náírà kan Bobrisky. Agbẹjọ́rò fún àjọ EFCC Sulaiman sọ fún ilé-ẹjọ́ wípé Bobrisky tàbùkù sí owó tí ó tó ₦400,000 níbi tí ó ti ń jó níbi ayẹyẹ ní ìpínlẹ̀ Èkó. Lẹ́yìn gbogbo atótónu àwọn agbẹjọ́rò ni adájọ́ Awógbọ́rọ̀ ní Bobrisky jẹ̀bi ẹ̀sùn. Nígbà tí ó ń fèsì, Bobrisky tí ó máa ń pe ara rẹ̀ ní Ìyá Èkó (Mummy of Lagos) ní ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni òun jẹ́, pẹ̀lú fọ́lówàsì tí ó lé ní mílíọ̀nù 5. Nítòótọ́ olúwa mi, èmi kò mọ̀ wípé òfin wà fún owó náírà, ṣùgbọ́n adájọ́ dá a lóhùn wípé àìmọ̀ kì í ṣe àwáwí fún òfin. Ignorance is not an excuse in the court of law. Bobrisky ní òun mọ̀, ṣùgbọ́n kí ilé-ẹjọ́ fún òun ní àǹfààní lẹ́ẹ̀kan sí i kí òun lè lo ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ òun ṣe ìpolongo àti ìdánilẹ́kọ̀ọ́ fún èrò ẹ̀yìn lórí ewu tí ó wà nínú ìtàbùkù sí owó náírà. Òun kò ní dánrú rẹ̀ láṣà mọ́, òun kábàámọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.